ẹ káàbọ̀ sórí ètò ọlọ́mọ plenty. Ire gbogbo ire. Ẹ káàbọ̀. Èmi lọmọ oríwó ọ̀pá ẹgbẹ̀rún ọ̀jẹ̀. Ẹ káàbọ̀ sórí ètò ọlọ́mọ plenty. Àrọ́bá ni bàbá ìtàn. Káàbọ̀ sórí ètò ọmọtádéṣe. Orí ètò ọmọtádéṣe la wà yìí nítorí pé àrọ́bá ni bàbá ìtàn, òun lètò tó ń lọ lọ́wọ́lọ́wọ́. Ẹ bá mi pèrò sọ́kọ̀, ẹ bá mi pọkọ̀ sérò kí ojú òpó ṣáàtì wá fetí gbéyàwó ọ̀rọ̀ lórí àrọ́bá, òun ni bàbá ìtàn. Dádì mi Ọlá Joseph Òkìkímílẹ̀ Mígí Oko, ẹ káàbọ̀ sórí ètò àrọ́bá ni bàbá ìtàn. Mo kí gbogbo yín pátápátá lọ́kùnrin àti lóbìnrin lórí device ti bí mo rí dádì mi Òkìkímílẹ̀, lórí tibí náà mo rí àwọn èèyàn ṣùgbọ́n wọn kò forúkọ sílẹ̀, wọ́n kàn wà lẹ́yìn jígí ni. Ẹ káàbọ̀ sórí ètò àrọ́bá ni bàbá ìtàn. Ẹjọ́ tẹ́ bá fẹ́ wá sínú kinní ni kẹ́ wá síbẹ̀ o, ẹ má mẹ́sẹ̀gì mi o, please. Don't message me because I can't answering your message in the box. Kí n dẹ̀ tún máa sọ̀rọ̀, kí n máa bá àwọn ènìyàn sọ̀rọ̀. Ẹ lè ní kí n máa yín mú kí n dẹ̀ tún máa súfèé.
bẹ́ẹ̀ ni mi ò lè máa yín mú kí n tún máa súfèé, ẹ lè máa pè mí kẹ́ máa bá mi sọ̀rọ̀ nínú ibi tí ẹ̀ ń kọ̀rọ̀ sí, àbí kẹ́ máa pè mí kẹ́dẹ̀ tún fẹ́ kí n tún máa bá àwọn èèyàn tó wà lójú òpó kí n máa bá wọn sọ̀rọ̀. Kò ṣeé ṣe, kò ṣeé ṣe, má jẹ́ ká ṣe bẹ́ẹ̀. Ẹni tó bá fẹ́ sọ̀rọ̀ ìsáídà kẹ́ pè wọlé, àbí kẹ́ jẹ́ kí n ṣe tán kí n tó bá yín sọ̀rọ̀ kí n tó dá yín lóhùn nínú ibi tí ẹ ti ń kọ ọ̀rọ̀ yín sí. Àrọ́bá ní bàbá àtàn láti ẹnu Ọmọ́tádéṣe Ọbátúlá. Olú Wọ̀lẹ́ntìn, ẹ káàbọ̀ sórí ètò. Lórí device ti bí mo rí àjà mi Adéfọlákẹ́ Basirat Bákàrè. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Mistura Kejì Mákindé, ìyá mi gbére o, àwọn tí 612 nìyẹn láti Nàìjíríà. Báwo ni ìyá mi ṣàfihàn? Àrọ́bá òun ni bàbá ìtàn. Wọ́n ní tí ọmọdé ò bá bàtàn ó ní láti bá àgbà dandan ni. Tá a bá sì fẹ́ ni níbì kan là á kọrí sí. Iṣẹ́ ìránṣẹ́ ò pin síbì kan, nítorí eléyìí tí mò ń ṣe yìí náà. Last born mo rí ẹ lórí péjì mi lórí another device. Àbígbẹ̀yìn ló ń jẹ́ lápò. Káàbọ̀ sórí ètò. Ṣẹ́gun Adéṣíyan, ẹ káàbọ̀ sórí ètò. Mo rí yín lórí device mi. Ẹ bá mi pèrò sọ́kọ̀. Ohun tí a fẹ́ sọ lónìí, ìtàn tí a fẹ́ sọ lénìí, ó dá lérí ìlú kan tí à ń pè ní ìlú Ìlá Ọ̀ràngún. Ọgbọ́n náà la máa kọ́. Wọ́n ní tọmọdé ò bá bàtàn á bá àrọ́bá. Àrọ́bá dẹ̀ nìyí, òun ni bàbá ìtàn. Àdúgbò Ọlọ́run wípé àwọn alágbára Nàìjíríà wọ́n ti ní kí àkọsílẹ̀ kó máa kọ́ wa ní ohun àkọsílẹ̀ history, ìtàn, kó máa dá padà sílé ẹ̀kọ́. Wọ́n ṣeun. Ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, ẹ káàárọ̀, ẹ kú ìyálẹ̀ta. Wọ́n dẹ̀ kú gbogbo làásìgbò. Àwọn ni wọ́n kú làásìgbò ohun tó wà níta tó ń jẹ́ kòróvì. Àwọn ò ní fi gbogbo ẹnu pè nítorí pé kò kì í ṣe ìpín tiwa ní àṣẹ Èdùmàrè. Ẹ káàbọ̀ sórí ètò yìí, ètò mi, ètò yín, ètò wa. Àrọ́bá òun ni bàbá ìtàn. Wọ́n ní tọmọdé ò bá bàtàn, ṣe bó kúkú di dandan pé kí ni kó bá àrọ́bá. Àrọ́bá kẹ̀dẹ̀ nìyí, àwọn bàbá mi mọ̀nìmọ̀nì, àwọn bàbá mi mọ̀yànmọ̀yàn. Wọ́n ní àrọ́bá ni kí ni, òun ni bàbá ìtàn. Tèmítọ́pẹ́ John, ẹ káàbọ̀ sórí ètò. Abíọ́lá Àbẹ̀bí, ẹ káàbọ̀ sórí ètò náà o. Àrọ́bá òun ni bàbá ìtàn. Mo rí yín lọ́nà méjì, ẹ wà ní patí, ẹ tún wà nínú péjì mi Abíọ́lá Àbẹ̀bí. Ẹ̀ṣẹ̀ mi fi kọ nǹkan kan sílẹ̀ torí pé ó ti tó ẹ̀ẹ̀mejì. Gbogbo bí mo bá ṣe ń ṣe ìtàn kan wà níbẹ̀. Kẹ́hìndé Sánù olùṣọ́ àjàrà, ọmọ ìjọ Celestial mímọ́, ẹ káàbọ̀ sórí ètò. Àrọ́bá ni bàbá ìtàn.
Ìtàn tòní wá láti ìlú Ìlá Ọ̀rọ̀gún. Ẹ bá mi pèrò sọ́kọ̀, ẹ bá mi pọkọ̀ sérò kí ọkọ̀ ṣáà má ti gbófìfo, ẹ bá mi wá nǹkan fi ṣẹ̀dí. Ẹ bá mi fìkàlẹ̀ sí i. Nítorí pé ìtàn ó ti ń parẹ́ nílùú Nàìjíríà, ìtàn ọmọ bíbí ire kóòtù káàárọ̀ oòjíire ó ti ń parẹ́. Àwọn ọmọ àti ẹ̀mọ́ àmọ́wọ́ tó yàtọ̀ sósì. Nígbà táwa ò bá dẹ̀ wá bẹ̀rẹ̀ sí ní gbé àṣà náà lárugẹ. Báwo wá ni gbogbo ẹ̀kúkú ṣe ní parẹ́? Gbogbo ọgbọ́n ni àwọn òyìnbó, àwọn aláwọ̀ funfun. Wọ́n ṣe máa mú tàn wá lórí ohun tó ń jẹ́ òyìnbó. Ọ̀rọ̀ náà ó kabitíà ó kàǹkà nígbà tí a bá máa sọ ìtàn nípa àwọn tí wọ́n ń pè ní òyìnbó. Orúkọ méjì ni wọ́n papọ̀ tó fi sọ wọ́n di àwa lánàgó àwa Yorùbá tá fi ń pè wọ́n ní òyìnbó. Orúkọ ìyá àti àwọn ọmọ ni wọ́n papọ̀ ni wọ́n fi ń pè ní òyìnbó. Ohun tó fà á tí wọ́n fi ń pè wọ́n ní òyìnbó, gbogbo ẹ̀ la máa ṣe kíni, la máa yànnàná ẹ̀ pátápátá láṣẹ Èdùmàrè. Mo kí yín tìyì, mo kí yín tẹ̀yẹtẹ̀yẹ, gbogbo ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi tẹ́ bá mi wà lórí ìkànnì yìí. Ẹ kú dédé wòyí o. Ṣé ara le, ṣàlàáfíà ni mo bá yín? Èmi ọmọ yín náà ni, èmi àbúrò yín, ọ̀rẹ́ yín. Ọmọ tí Olúwa dédé nífẹ̀ẹ́ sí. Olúwa ló dédé nífẹ̀ẹ́ sí mi, kì í ṣe mọ́ tèmi. Ohun tí Olúwa bá dẹ̀ ti lọ́wọ́ sí, kò sẹ́ni tó lè bàjẹ́ láéláé. Bẹ́ẹ̀ ni, kò sẹ́ni tó lè bàjẹ́. Ohun tí Olúwa bá ti sọ pé tòun, ta ló lè sọ pé bẹ́ẹ̀ kọ́? Ọlọ́run ni ó bá wa ṣẹ́gun wọn. Àmín o. Ọlọ́run ni ó gbé wa lékè wọn. Ọlọ́run ni ó bá wa ṣẹ́gun wọn. Ọlọ́run ni ó gbé wa lékè wọn. Ọ̀rẹ́ tó fojú bẹ́ni tí ò dénú. Àtàwọn tá a fẹ́ tán ò fẹ́ràn ẹni o. Ọlọ́run ni ó bá wa ṣẹ́gun. Ẹ má bínú o, ẹ má bínú, ẹ má bínú. Mo fẹ́ share kíní yìí ni, mo fẹ́ share ẹ̀ fún àwọn tó wà nínú box wọ́n ní kí n pè wọ́n tí mo bá ti fẹ́ bẹ̀rẹ̀. Wọ́n dàbí ní pé mi ò lè yí mú kí n tún súfèé. Wọ́n á máa rí wò tó bá yá, tá bá parí ẹ̀ tó bá dẹ̀ bá wa lẹ́nu ẹ̀. Gbogbo wọn náà ló yẹ kó ti gba ìpè pé a ti wà ní orí ìkànnì. Torí mo ti gbé jáde láti kíni, láti àná ni mo ti gbé jáde wípé a máa ṣe ètò náà ní òní. Bẹ́ẹ̀ ni, gbogbo ohun tó ní kálukú bá ṣe ni yóò kúkú gbẹ̀san. Pastor McVice, good afternoon, sir. Unfortunately, this is history and it's going to be said in my dialect, Yoruba dialect. God bless you, sir. Thank you for joining. In. Every time you see me on live, you always join. Pastor McVice from England. This show is a history about Nigeria. So I'm going to speak to my people in our dialect. The general dialect, Yoruba. Ìtàn látọ̀ òòṣà yẹn náà wà nílẹ̀. Ìtàn ti pọ̀ lóríṣiríṣi. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ẹni bí ẹni, àwọn èèyàn bí èèyàn
mo dúpẹ́ lọ́wọ́ wọn fún àdúrótì wọn pẹ̀lú mi. Abídèmí Tinúkẹ́ Ọ̀kẹ́dọ̀yìn, ẹ káàbọ̀ sórí ètò. A máa bẹ̀rẹ̀ ní kànmọ́nkóbó. Elizabeth Adélàjà, ẹ káàbọ̀ sórí ètò. Ẹ bá mi pín sínú kólòbó yín kó lè dé ọ̀dọ̀ gbogbo àwọn ẹni tó yẹ kó dé. Ní orin ìbílẹ̀ ni orin mo máa ń fẹ́ àwọn nǹkan ìbílẹ̀ kó máa bá ọ̀rọ̀ ìbílẹ̀ lọ. Ọ̀rọ̀ súfèé tàkà kọ́ lélẹ̀, ọ̀rọ̀ ijó gbọ̀ngígbọ̀ngí kọ́ lélẹ́yìí, ọ̀rọ̀ ijó ìbílẹ̀ ni. Ọmọ bàbá mi Prince Adeleke Ọbátúlá, my pastor, God bless you bàbá mi. Ọmọ orí Adésẹ̀gí Ògún Òṣòwòpọ̀ borí ọ̀wọ́n pàdé ajé ń wá kiri, ọmọ pápá kúkú àmúregbó Ìjẹ̀bú, ọmọ arúgbó olúfà tó tòṣùmàrè, ọmọ káfọpa wàkáfàjẹ wàkáfògédégé bí ọwọ́ wakọ̀délé ìṣẹ́rin mọ́lẹ̀ ọmọ irinwó ọ̀pá ẹgbẹ̀rún àjẹ́, ọmọ láya mẹ́fà ní rògbàrògbà mẹ́ta dúdú mẹ́ta pupa, méjì tó kù kò dúdú kò pupa. Àwọn bàbá ńlá wa máa ń fi wọn fẹ́ lánàá. Káàbọ̀ bàbá mi ọmọ Ọbátúlá. Olúwarántí James, ẹ káàbọ̀ sórí ètò. Kò sóhun tá a bá ṣe tó máa gbé, àkúkú máa padà fayé sílẹ̀ lọ́jọ́ kan ni. Bẹ́ẹ̀ ni o, gbogbo ẹ̀ la máa jíyìn fórìṣà òkè. Ta ló fẹ́ fi jọ tó fi ní kú? Bẹ́ẹ̀ ni á pàlùkò, á sì posùn náà pẹ̀lú ní pátápátá. Á pa babaláwo tó ń dífá bí ẹni tí kò dífá rí. Á pò níṣègùn bí ẹni tí kò méwé tí kò mégbò. Ẹni tó ń pa ni ikú ló máa pa, ẹni tí wọ́n pa náà ikú ló máa pa. Gbogbo wa pátápátá la máa rọ̀rùn alákejì, kẹ́ni kankan má fi ikú ṣe fáàrí. Ká tẹra mọ́ gbogbo ohun tá a bá ń ṣe náà la máa gbẹ̀san. Tí kú bá wá mú wa lọ yẹn ni làásì wá dé, bàbá wá dé sàárè, ibẹ̀ wá ní kókó ọ̀rọ̀. Nígbà tá a bá dé sàárè, a wá di wò mí wò ẹ́. Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí. Èmi ni tiyín ní tòótọ́, ọmọ Ọbátúlá Ọmọ́tádéṣe. Ní kí ló dé tí mo fi ń pera mi lọ́mọ́tádéṣe? Nítorí ìtàn Yorùbá ni, orúkọ Yorùbá mi ni mo dẹ̀ máa fi pera mi. Èmi lọmọ Ọmọ́tádéṣe, ọmọ Olóbùtújẹ, Adéọlá Adéyẹmí, ẹ ṣeun. Bẹ́ẹ̀ ni ó ti tó ọjọ́ mẹ́ta. Bẹ́ẹ̀ ni ẹ ṣe ẹ kú ìrántí, ẹ kú àdúrótì mi, mo dúpẹ́. Ó tójọ́ mẹ́ta ní tòótọ́, nítorí ìgbà kan wà tí gbogbo ẹbí sọ pé wàhálà tí wọ́n bá mi fà lórí ìkànnì ó ti pọ̀ jù, kí n kúrò ńbẹ̀ ni wọ́n bá pe àwọn fesibúùkù, ìwé ojú, nọ́mbà ṣe kí ni, nọ́mbà pa gbogbo ẹ̀ nípínrá. Mò ń láti bẹ̀bẹ̀ pẹ̀lú ẹ̀bẹ̀ tó pọ̀ àti oríkì tó pọ̀ tó kí dáadáa ni mo fi bẹ̀ wọ́n, náà fi ṣe kí ni, náà fi fún mi láyè láti padà wá sí orí Facebook. Wọ́n ní tẹnitẹni àkísà ní tàtàn, àwọn èèyàn á máa sọ pé tàkísà ń tàtàn. Yorùbá yẹn ò dáa. Tẹni ni tẹni, àkísà ló ní àtàn, àtàn ló ní àkísà, kì í ṣe tàkísà ń tàtàn. Tàkísà ń tàtàn, kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Àwọn Yorùbá Èkó nìyẹn. Mínímíní mídẹ̀mídẹ̀, àwọn Yorùbá Èkó ni. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní sọ Yorùbá tó dángájíá. Gbogbo ohun tẹ́ ẹ bá mọ̀, mo fẹ́ rọ̀ wá, mo fẹ́ bẹ̀ wá. Gbogbo àwa tá a wà lórí ìkànnì yìí tá a jẹ́ ọmọ kóòtù káàárọ̀ oòjíire. Ọ̀pọ̀ nínú wa ni àwọn ọmọ wa ò tiẹ̀ lè dá sọ Yorùbá. Tán bá fẹ́ sọ pé inú wa ní ẹ má bọnú, èpà. Tán bá ní kẹ́ sọ pé kọ́ káàárọ̀, wọn ní ẹ káàlọ́ o, àbà. Ẹlòmíì àti ẹ̀ máa sọ wípé àwọn ọmọ wọn ò gbọ́dọ̀ sọ èdè abínibí. Tó bá jẹ́ pé mo mọ Àwórì sọ ni màá sọ Àwórì sí àwọn ọmọ mi ní gbèjègbèjọ, ṣùgbọ́n
mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba elédùmarè wípé àbígbẹ̀yìn mi kí ọlọ́run ọba elédùmarè kó bá mi jẹ́ kó dirú kó dìgbà. Ó gbọ́ Yorùbá tó dángájá bó tilẹ̀ jẹ́ wípé ìlú òyìnbó yìí náà la bí sí. Ó gbọ́ Yorùbá, ó gbọ́ ẹ̀nà, ó gbọ́ òwe, ó tún gbọ́ Ìjẹ̀bú pẹ̀lú. Ẹ pàtẹ́wọ́ fún mi gbogbo ẹ̀yin ọmọ Ìjẹ̀bú tẹ́ bá wà lórí ìkànnì pé mo ṣiṣẹ́ iṣẹ́ takuntakun, pé aya rere ń wà, aya rere ń wà. Ẹ jẹ́ ká máa kọ́ àwọn ọmọ wa, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti oríkì ìdílé wa. Tí a bá wà ní ìlú òdìkejì tí a mọ oríkì wa, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn òbí wa, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn òbí wa. Ọmọdé tó bá sọ ilé nù àpò ìyà ló sọkọ́. Ẹ wo èmi ọmọ Bátúlà láti Ṣẹ̀rẹ̀ Ọlọ́fẹ̀. Nígbà tí àwọn ẹbí mi tí wọ́n rí wípé àwọn èèyàn bá mi fa ohun tí ò lọ, tán bẹ̀rẹ̀ sí ní ra àràbù fún mi, tán sọ̀sọ̀kúsọ sí mi, gbogbo ẹbí ìdílé Ọbátúlà lọ́kùnrin lóbìnrin àti ìyàwó ilé àtọmọlé wọ́n péjọ, wọ́n ní àfẹ́mọ́ lórí ìkànnì. Wọ́n máa sọ ọ̀rọ̀ burúkú sí ìdílé, wọ́n máa ra àràbù ìdọ̀tí sí ẹ. Ṣé mọ̀ wípé tí mi ò bá jẹ́ pé mi ò jẹ́ nǹkan kan nínú ìdílé, kò sí tó kan ẹnì kankan. Ṣé mọ̀ pé tí mo bá ti sọ ilé nù, kò sí tó jẹ́ nǹkan kan, mi ò lè jẹ́ nǹkan kan lójú ẹnìkan. Débi pé wọ́n máa sọ pé wọ́n blọ́ọ̀kì, wọ́n rìpọ́ọ̀tù mi fún Facebook fúnra wọn ni wọ́n pàdé. Wọ́n wá bẹ̀rẹ̀ sí ní fi mí sílẹ̀ díẹ̀ tó fi jẹ́ pé wọ́n fún mi ní orí ọ̀fẹ́ láti sọ̀rọ̀. Gbogbo àwọn nǹkan ẹ̀ rí i pé mo bọ́ sórí ètò ìtàn. Mo mọ̀ pé tí mo bá ń sọ ìtàn yìí jẹ́ wà fún gbogbo ènìyàn. Torí tí mo bá sọ pé kí n ṣe ìwàásù, wọ́n á lẹ́nìkan ni mo fi ṣe ìwàásù. Tí mo bá ní kí n sọ kinní kan, wọ́n á lẹ́nìkan ni mò ń bá wí. Wọ́n wá ní àwọn ò tiẹ̀ gbọ́dọ̀ gbọ́ pé kí n ṣe nǹkan tó jọ mọ́ bẹ́ẹ̀. Bí mo bá gbé prayer points tí mo bá gbé jáde, àwọn kan wá ní ìtorí tiwọn ni mo ṣe gbé jáde. Ọmọ èèyàn abìdí yànyàn, àwọn títí wọn ti jóná kò ní kó ná mọ́ tiwa. Ẹ jọ̀ọ́ mo fẹ́ bẹ̀ wá méje mẹ́jọ ní gbèjègbèjọ, ẹ jẹ́ ká máa kọ́ àwọn ọmọ wa ní èdè Yorùbá. Ẹ lè délé Yíbò kẹ́ má bá àwọn ọmọ wọn tó máa sọ Yíbò. Tó bá sọ pé kedu, ọmọ máa dáhùn ní ọ̀dẹ̀ máa. Tí ẹ bá délé Haúsá nílùú òyìnbó, tó bá ti ṣílẹ̀ wọ́n báyìí, sànú lẹ máa gbọ́. Ṣùgbọ́n ọmọ Yorùbá, ó máa ṣe o. Òyìnbó wọn bó ṣe rí gàtàgàtà bíi tèmi bì báyìí náà, òyìnbó sọnù yìí náà máa sọ. Òyìnbó sọnù tí ò lápá tí ò lẹ́sẹ̀ bíi tèmi báyìí onítata tótó náà máa sọ. Àwa tí wọ́n fi tiwa fi kó bá àwọn ọmọ wa. Ẹ jẹ́ káwọn ọmọ wa kan máa sọ èdè káàárọ̀ oòjíire pẹ̀lú wa nínú ilé. Nílùú yìí tẹ́ bá dọ́dọ̀ Moroccan ni wọ́n sọ. Tẹ́ bá dọ́dọ̀ àwọn Pakistani, èdè wọn ni wọ́n sọ. Tẹ́ bá dọ́dọ̀ àwọn Turkish, èdè wọn ni wọ́n sọ. Wọ́n bá ti lè fi gbé ẹsẹ̀ láti ilé ìwé wọnú ilé, wọ́n da èdè wọn bolẹ̀ ni. Ṣùgbọ́n àwa ọmọ kóòtù káàárọ̀ oòjíire yìí náà ni copy no go pass. Ìyẹn jẹ́ bẹ́ẹ̀. Mo dúró náà mo wálé, ẹ jẹ́ ká máa kọ́ àwọn ọmọ wa ní èdè tiwa. Ẹlòmíà ní tí bá ti sí òyìnbó ló máa fi dáhùn. Ṣé òyìnbó ló fi sọ sí? Máa sọ sí lọ bẹ́ẹ̀ kó dẹ̀ máa sọ pé kó máa kọ. Gbogbo etí òyìnbó ti sáyé dẹ̀rọ̀, kò sí èdè tẹ́ fẹ́ kọ́ tẹ́ ẹ lè rí kọ́ lórí Google. Wọ́n ń kọ́ gbogbo ẹ̀ ń bẹ̀. Ẹ jẹ́ ká máa kọ́ àwọn ọmọ ní èdè káàárọ̀ oòjíire. Ẹ kọ́ àwọn ọmọ yín ní oríkì wọn. Níbi tí ọmọ mi tó gbọ́n dé, tí n bá kì í lóríkì bàbá ẹ̀, tí n bá tí ì foríkì tèmi sí, ó máa ní kò tí ì pé. Àánú ni mo rí gbà tí iyè mi fi sọ débẹ̀. Mi ò lè bú àdó pé èmi náà ti ṣerú ẹ̀ sẹ́yìn. Àwọn àkọ́bí mi méjèèjì wọn ò gbọ́ èdè Yorùbá. Wọn ò lè sọ, wọ́n gbọ́. Bó bá kò sí nǹkan tó máa sọ, wọ́n gbọ́, wọn ò lè dá padà fún ẹ. Ṣùgbọ́n oore alẹ́ mi, tó bá sọ nǹkan kan, á ṣàlàyé ọ̀rọ̀ tó sọ yẹn, á ṣàlàyé nǹkan tó jẹ́ lóríṣiríṣi ọ̀nà fún ẹ.
ẹ jẹ́ ká máa ṣe bẹ́ẹ̀. Ẹ jọ̀wọ́ ẹ má jẹ́ ká sọ lẹ́nu, ẹ má jẹ́ ká sọ èdè nù, nítorí pé ayé ti ń lọ sópin. Ṣé rí tó bá tún dalẹ́ mò ń padà bọ̀ lórí ọ̀rọ̀ kòró wọn tó wà ń tà torí kìí ṣe tiwa. À ń ta àwọn òyìnbó gidigidi lórí ọ̀rọ̀ kòró tó wà ń tà pé kí ló dé tí kinní yìí tí kò fi pa ọ̀pọ̀ dúdú, tí kò fi pa ọ̀pọ̀ àwa aláwọ̀ dúdú. Àwọn oríṣiríṣi nǹkan wà lọ́wọ́ mi tá máa sọ tó bá di alẹ́. Àwa fún bí 30 ìṣẹ́jú láti yànnàná gbogbo àwọn ẹsẹ̀ burúkú táwọn òyìnbó yìí gbé, bínú ṣe ń run wọ́n pé àwa dúdú wọ́n rí ìdajìlá pé ẹni yìí ní nǹkan kan ṣẹlẹ̀ sí o tó jẹ́ pé kòró ni o. Àwọn náà ìwé wọn torí àwọn náà dá síta. Tó ó yẹ jẹ́ ká lọ sínú ìtàn tòní. Èmi ni Ọmọ́tádé ṣe Ọbátúlá, ọmọ òṣòwò ọ̀pọ̀ borí ọ̀wọ́n pàdé ẹni ajé ń wá kiri láti Ìṣẹ̀rẹ̀ Ọlọ́fin. Ẹ káàsán ìyá mi Akínsọ̀yà Tèmilolúwa. Lórí ìkànnì ti bí mo rí Olúrántí James Abímbọ́lá Bákàrè Bọ́lá Tóyìn Toyota, àwọn ti Holland nìyẹn, ti Amsterdam àwọn náà gbórí wọlé. Girlfriend mi Ṣadé Lawal Gaga káàbọ̀ sórí ètò. Sísà mi Elizabeth Adéjọlá, ẹ̀yin náà ẹ káàbọ̀ sórí ètò. Abídèmí Tinúkẹ́ Ọ̀kẹ́dọ̀yìn, ẹ káàbọ̀ sórí ètò. Lórí ìkànnì ní apá ibi náà mo ti kí dádì mi Rẹ̀mí Ọlájídé Olúwọlé nìyẹn òṣèré wọn tó fòyìnbó gbá orúkọ wọn nídìí. Olúwọlé ni o, wọ́n ń wọ̀dù orúkọ yẹn ẹyọ kan ṣo ni Olúwọlé. Náà bá pín sí méjì náà ṣaláàkẹ́ náà tó wá fòyìnbó gbáǹdì. Kí ló dé? Ẹ lè rí ọmọ òyìnbó tó máa sọ ọmọ ẹ̀ ní ṣáà. Ẹ lè rí ọmọ òyìnbó tó máa sọ ọmọ ẹ̀ ní Ògúndáre. Àwa náà ni Olúwọlẹ́ntìn. Àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Dádì mi nínú Olúwa Ọlá Joseph Òkìkímílẹ̀ Megi Oko, ẹ káàbọ̀ sórí ìkànnì. Ẹ jẹ́ ká wọ́n pẹ̀rẹ̀wò sórí ìtàn nípa ìlú tí à ń pè ní Ìlá Ọ̀rọ̀gún. Ẹ máa bá mi lọ ní mẹ̀lọmẹ̀lọ. Àwọn odò tó yí Ìlá Ọ̀rọ̀gún tó bí mélòó kan. Àwọn odò tó ń ṣàn tó yí Ìlá Ọ̀rọ̀gún ká ó tó bí mélòó kan. Orúkọ wọn nìyí: odò Ọ̀sìn tó gbéra láti Ìlá Ọ̀rọ̀gún lọ sí òpópónà Àjàbà. Odò yìí ló wá ṣàn dọ̀pọ̀ nínú àwọn ìgbèríko Ìgbónà kọjá. Odò Àkẹ́tì gbéra láti ẹ̀ǹkùlé ààfin ìlú Ọ̀rọ̀gún títí dé ọwọ́ òkè. Odò Ìsìnmì tó ṣàn gba òpópónà Ọ̀rá tó di ohun lílò fún Ìlá. Odò Ìsìnmì ló ṣàn gba òpópónà Ọ̀rá kọjá. Ó wá di ohun tó di lílò fún wọn ní Ìlá. Omi yìí náà ó wà lára ìlú tó fẹ̀ jù. Ó tún wà fún àǹfààní àti ìlera ará ìlú tó bá mu. Odò yìí wà fún ìlera. Odò yìí jẹ́ pé odò tí Olúwa mí sí. Kò sí bí ara ọmọ bá ń lọ tíkọ́tíkọ́ ni tó bá ti gbé ọmọ yìí débẹ̀, tí wọ́n bá ti fi omi yìí tó ti fi wẹ̀ ní ara, ṣe lára ọmọ máa ṣe kí ni ló máa dángájíá wá. Ó wá mú mi rántí omi odò Ìṣẹ̀rẹ̀ Ọlọ́fin. Màá yálé bàbá mi ní Fẹ́rẹ́ńjógí. Omi Ìṣẹ̀rẹ̀ Ọlọ́fin ó ṣàn wá láti Ilé Ifẹ̀ náà ni. Ṣé wá rí gbogbo ọmọ tí ó bá jẹ́ pé ọmọ bíbí Ìṣẹ̀rẹ̀ Ọlọ́fin nílé lóko nírìn àjò, ìbá jẹ́ pé 50 ọdún ni wọ́n ti bí ẹ sí ẹ̀yìn odi
tí mo fẹ́ sọ ni kì í ṣe pé ẹ̀yìn odi ti Ògùn nǹkan máa pé wọ́n bíyàn sẹ́yìn odi. Àwa tá a wà ní Europe ń bì báyìí, tá a wà nílùú òyìnbó ń bì báyìí, ẹ̀yìn odi la wà. Nǹkan tó ń pè ní ẹ̀yìn odi nìyẹn. Bá gbé inú ìlú ẹ̀ tó bá wà ní ìlú òdì kejì, ẹ̀yìn odi ni wọ́n máa ń pè é. Ṣó ti yé wa bẹ́ẹ̀ yẹn? Ẹ má sọ pé bóyá mò ń pọ̀fọ̀ torí gbogbo ọ̀rọ̀ mi lẹ́yìn èèyàn lẹ máa ń yà sí mímọ́. Tó bá sọ wípé ènìyàn wà lẹ́yìn odi, ìyẹn já sí pé ìlú abínibí ẹ̀kọ́ ló ń gbé. Ó wà ní ìlú òkèèrè tí àwọn olóyìnbó ń pè ní diaspora. Ṣé àwọn pé gbogbo àwa tá a kúrò Nàìjíríà tá a wà ní western world ń bì báyìí, tá a bá máa sọ a sọ pé we in diaspora. Tá a bá fẹ́ sọ ní èdè abínibí tiwa, ẹ̀yìn odi ni a máa ń pè é. Wá sí ọmọ tí wọ́n bá bí fún ọmọ wa ọkùnrin, tó bá jẹ́ pé ọmọ wa ni, àwa tiẹ̀ ní kinní kan nínú ìdílé wa, kò síbi tẹ́ bá ti rí ọmọ tó bá ní ẹ̀jẹ̀ Ọbátúlá lára, gbogbo wa jọra wa ni. A lè ṣíra wa mú fẹ́. Wọ́n máa ń sọ pé àwọn cousin méjì wọ́n pàdé ara wọn nílùú òyìnbó, wọ́n ṣe kinní kan, wọ́n ṣe kinní kan, wọn ò mọ̀ pé bí ni wọ́n ò mọ̀ pàrà ni wọ́n ṣe kinní, wọ́n kọlura wọn, wọ́n lóyún fúnra wọn, wọ́n bímọ láéláé fá àbàdà. Àdúpẹ́ lọ́wọ́ bàbá wa àgbà, bàbá ńlá bàbá Àwórì Ògúnfúnminírè tó jẹ́ bàbá tèmi. Ẹ̀jẹ̀ yẹn mú débẹ̀ pé gbogbo ọmọ tẹ́ bá rí tó bá ń jẹ́ ọba. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ orúkọ tí mo lò ní iléèwé, ṣùgbọ́n nígbà tí mo kọjá sẹ́yìn odi ń bí, mo wá ń lo orúkọ tí gbogbo fámìlì lò. Nínú wa náà ń lo orúkọ bàbá wọn. Ṣàrò pé oníkálùkù máa ń sọ pé orúkọ bàbá mi, mo fẹ́ kí orúkọ bàbá tèmi náà gbòòrò. Ṣùgbọ́n àwọn orúkọ bàbá kan wà tó jẹ́ pé àwọn ni timber and caliber. Àwọn orúkọ tó dángájíá, àwọn orúkọ tá a gbọ́dọ̀ dìmú tó yẹ pé tó bá gbọ́ níbi tí wọ́n bá ti gbọ́, wọ́n máa ní àwọn èèyàn ló dúró yìí, Ọlọ́run ṣe orúkọ tèmi àti tiyín bẹ́ẹ̀. Mo wá sọ pé orúkọ bàbá mi yẹn ni mò ń jẹ́, òun dẹ̀ ni gbogbo wa bẹ̀rẹ̀ sí ní jẹ́. Gbogbo àwọn ẹlòmíì náà tó jẹ́ pé orúkọ bàbá wọn ni wọ́n ń jẹ́, wọ́n ti padà sí orúkọ Ọbátúlá. A máa jọra wa gan torí pé ẹ̀jẹ̀ yẹn mú, àti pé kò síbi tí a máa bímọ sí, tí àwọn ọmọ wa ọkùnrin máa bímọ sí, tó bá ti lè fi tẹ ìlú Nàìjíríà báyìí, wọ́n máa gbé ọmọ wa lọ sí Ìṣẹ̀rí Ọlọ́fin láti lọ ṣe kíni, láti lọ bu omi odò Ìṣẹ̀rí Ọlọ́fin sí lára. Tó bá wẹ́ kó gbọ́ ọmọ àlè wálé, wọ́n máa jù sínú omi ni. Tó bá jẹ́ tiwa ni ó máa léfò ní téńté. Àwọn ọmọ àgbò dúdú tó wọnú ọkọ̀ tó di funfun ẹni ọmọ káfọpa wà káfàjẹwà káfò gèdègèdè ọwọ́ wa kọ̀ jẹ́ ìmọ̀lẹ̀ ọmọ irinwó ọ̀pá ẹgbẹ̀rún àjẹ́. A kì í gbowó ọkọ̀ lọ́wọ́ àkẹ́sán. Ẹni bá gbowó ọkọ̀ lọ́wọ́ àkẹ́sán, ẹni náà á kọ́pa, á kájẹ̀, á gbọ̀run alákejì lọ ni. Ìdílé ṣe pàtàkì, ó ṣe kókó. Ẹ má sọ pé ayé ti dayé ọ̀làjú. Ayédayé ọ̀làjú, wọ́n ní kẹ́ lọ ṣe DNA tiwa instantly ni. Ẹ sọ pé it's fetish, Jesus Christ is against it, I'm so can sink in the blood of Jesus Christ. Ẹ máa gbọ́, nígbà tí àsìkò tó, a gbé Jésù Kristi padà lọ ṣe ìkómọ fún o. Ẹ má jẹ́ ká fi ohun tí àwọn èèyàn kọ sílẹ̀ ká fi ba ìṣẹ̀ṣe wa jẹ́, ká fi ba ohun tó wúlò fún wa, ká fi bàjẹ́ ní kóòtù káàárọ̀ oòjíire. Ṣé tó bá sọ pé wọ́n ṣòro lé fọ́mọ láti mọ̀ pé ọmọ wọn bí ọmọ wọn kọ́, but òyìnbó pè fún yín, wọ́n ní DNA, wọ́n máa fa ẹ̀jẹ̀. Eléyìí pọ̀n kò dìgbà tán bá fa ẹ̀jẹ̀. Wọ́n kàn lè sọ pé kán da omi sórí òrùlé, kí ìyá ọmọ yẹn kó gbé ọmọ yẹn dání, kó gbé ọmọ yẹn wọlé, kó gbé jáde lẹ́ẹ̀mẹ́ta. Tó bá gbé jáde tó gbé wọlé lẹ́ẹ̀mẹ́ta, lẹ́ẹ̀kínní, lẹ́ẹ̀kejì, lẹ́ẹ̀kẹta, tí kò sí nǹkan kan tó ṣe ọmọ, tí mọ̀ ọmọ inú ilé yín ni, kò dìgbà tẹ́ bá sọ pé ẹ fẹ́ lọ ṣe DNA test. Ohun tó mọ àlè fi pọ̀ lóde òní nìyẹn. Nígbà tó jẹ́ pé wọ́n ti sọ lẹ́nu, wọ́n sàpò ìyàkọ́. Nígbà tí èèyàn bímọ 5 tó jẹ́ pé ẹyọ kan ṣo péré ní tiẹ̀. Nítorí kíni? Nítorí pé ẹ ti sọ pé
All things have passed away, all things have become new. You are Christian, and your faith in Christ Jesus is against traditions. Nísìnyí, wọ́n ní àyè ṣe sílẹ̀ láti jẹ́ pé kó lọ ṣe kínni, kó lọ gba ìwé ìgbélú Amẹ́ríkà. Wọ́n ní gbogbo àwọn ọmọ tó sọ pé tiẹ̀ yìí ni a sọ pé tiẹ̀ kọ́ ni wọ́n, ṣùgbọ́n ẹ̀ ń láti ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀. Nítọ́ ti lọ ṣàyẹ̀wò ẹ̀jẹ̀, 4 nínú ọmọ 5 kì í ṣe tiẹ̀. Ó dẹ̀ ti káwọn ọmọ wọ̀nyí, ó ti tọ́ wọn, ó ti rè wọ́n títí bí 4 nínú àwọn ọmọ yìí ló ti jáde fásitì. Èyí tó wá jẹ́ àbígbẹ̀yìn tó jẹ́ pé wọ́n ṣe ń tapolé lórí, ìyẹn ni tọmọ ẹ̀. Ta ló gbé báyìí o? Ẹ má jẹ́ ká sọ lẹ́nu ká má bàa máa jìyà mọ́. Gbé ọmọ ẹ lọ sídìílé yín, ní kó ṣòro lé fún. I'm not against it. Tẹ́ bá sọ pé mi ò kìí ṣe Kristẹni, déédéé ló ṣe. Ṣùgbọ́n kí àwọn ọmọ àlè kó má bàa máa wà nínú ẹbí, ẹ gbé àwọn ọmọ yín lọ sílé. Ẹ gbé àwọn ọmọ, ẹ wò, ẹ̀gbọ́n mi tó bímọ sílùú òyìnbó, nígbà tó dé Nàìjíríà, wọ́n gbá àwọn ọmọ ẹ̀ dé ṣẹ́rí. Wọ́n kó wọn lọ sódò, wọ́n lọ wẹ̀ fún wọn bẹ̀, wọ́n ta bọ̀m̀bọ̀n báyìí nínú omi. Ṣùgbọ́n tí kì í bá ṣe ọmọ wa, òun kò tiẹ̀ ní dé tí odò yẹn tó bẹ̀rẹ̀ sí ní pariwo. Ó máa pariwo ni. Ẹ gbé àwọn ọmọ yín lọ sílé. Ẹ má sọ ohun ìbílẹ̀ nù. Ohun ìbílẹ̀ ó ṣe pàtàkì, ó ṣe kókó. Nítòótọ́ àwọn kankan wà ńbẹ̀ tí kò yẹ ká máa bá wọn tọwọ́ bọ̀. Tèmi gan fúnra mi tí mi ò nífẹ̀ẹ́ sí, ṣùgbọ́n ohun tí ò bá ti gba ẹ̀jẹ̀, tí ò sọ pé wọ́n gbọ́dọ̀ ta ẹ̀jẹ̀ èèyàn sílẹ̀, ẹ jọ̀ọ́ fún àǹfààní ti ilé ayé ẹni. Ẹlòmíì ti da èpò lìkámà mọ́ ọmọ tọ́ nínú ilé ẹ̀, tó jẹ́ pé tìpátìkùkù ló fi ń rí ọwọ́ mú lọ sẹ́nu nítorí pé kí ni ohun oníhun tí kì í ṣe tiẹ̀ ó ń bá gbénu ilé. Tí ò bá dẹ̀ yọ ọmọ yẹn kúrò nínú ilé ẹ̀, ó máa tiraka ni. Ní nǹkan míì wá lè dé, ó máa tiraka tó ju àwọn ọmọ tí kò kìí ṣe tiẹ̀ yìí, a máa rówó fi tọ́jú wọn. Ṣùgbọ́n èyí tó bá wá jẹ́ tiẹ̀ gangan, ikùn mú ọ̀tún á bọ́ sí tòsí kó tó lè rí fún lóúnjẹ. Ìtorí ẹ̀ lọ́wọ́ ọmọ àlè ṣe pọ̀jù nínú ìran wa kóòtù káàárọ̀ òjíire òde òní, nítorí pé kí ni wọ́n ti sọ ìṣẹ̀ṣe nù. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan, mo fara mọ́ ọ̀rọ̀ òròlédé. Ẹ bá ti bímọ síta, ẹ gbé wọn lọ sílé ẹnìkan. Èmi gan tí mo wà bí báyìí, nígbà tí mo bí àwọn ọmọ mi, mo òròlé wọn ni wípé ní títí tó máa fi sọ wọn lórúkọ, òbú lèèyàn máa jẹ. Kò sáta, kò sépo, kò síyọ̀, kò sí magí, kò sí nǹkan kan. Fún àǹfààní àwọn ọmọ yẹn, nítorí pé kí ni mo rí pé ó dá mi lójú wípé ẹni tó kan lẹ̀kùn, tó jálẹ̀kùn mi, òun ló láwọn ọmọ yẹn. Mo ṣe. Kò sí ìdílé náà ní kóòtù káàárọ̀ òjíire ní Nàìjíríà, ní Yorùbá, tí kò ní nǹkan ìdílé. Èyí tí mo fi yà síbẹ̀ ni nípa omi tí ó wà ní òpópónà ọ̀rá tó lọ sí ìlà yìí, tó jẹ́ pé omi tó jẹ́ omi ìwòsàn, òun ló jẹ́ pé kí n tún lo ara mi láti fi ṣe àpèjúwe. Ẹ mọ̀ wípé mi ò kì í sọ̀rọ̀ kí n má lo ara mi láti fi ṣe àpèjúwe, nítorí pé mi ò fẹ́ orúkọ lágbájá ló dá tàmẹ̀dù ló dá. Ìdílé mi ni mo tún fi ṣe àpèjúwe yẹn. Tàbí mo sí ìlú òyìnbó, ilé lẹ̀lẹ̀, ilé kókó ń tagbe, ọmọ yẹn ìbá ti fẹ́ yàwó, wà á dé ṣẹ̀rí ọlọ́fin yẹn ṣáà ni. Ó tí ẹ lè gbọ́mọ ọlọ́mọ wá bá wa, torí pé kí ni gbogbo wa la jọra wa pátápátá. Mi ò lè rí ọmọ Bátúlà títí kì í má dààmú. Mi ò lè rí ọmọ ẹgbẹ́ Bátúlà títí kì í má dààmú. Màá rí àmì yẹn lójú ẹ̀ báyìí ni màá ní ìwọ níbo ti wá. Gbogbo wa náà la ní kinní yẹn lára. Ìyẹn nípa ọ̀rọ̀ odò tó wà láti òpópónà ọ̀rá tó di ohun lílò fún ìlú Ìlá títí di òní, tó jẹ́
omi tó ń fa àlàáfíà àti ìlera ará ìlú Ìlá. Àwọn odò tó kù tó yí ìlú Ìlá ká nìwọ̀nyí: Ọ̀gùn, Òpópó, Òyì, Omi Funfun, Màgbọ́n, Alóyin, Tàkìtì, Òwàdá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọmọọba Odùduwà Ọ̀rọ̀gún Fágbàmílà Ajagun ńlá. Òun ló sọ pé àwáwí asán kankan ní gbogbo nǹkan tí wọ́n sọ ẹ̀, ṣùgbọ́n oríṣiríṣi ìtàn ló wà nípa bí orúkọ Ìlá Ọ̀rọ̀gún ṣe tẹ̀dó. Pásítọ̀ mi ẹ káàbọ̀ sà, Babátúndé Ephrata ẹ káàbọ̀ sórí ìkànnì. Stephen Olúwọlé Òkúnlọ̀já ẹ káàbọ̀ sórí ètò. Èèyàn mi láti ìlú Belgium Àṣàbí Káyọ̀dé Àjọyè ẹ káàbọ̀ sórí ètò yìí. Uncle Kemi, I really appreciate you. Pastor Johnson Adékúnlé Ògúndẹ̀rọ̀ ẹ káàbọ̀ sórí ètò. Kẹ́hìndé Sánù Olùṣọ́ ẹ káàbọ̀ sórí ètò. Mo rí yín ní òpópónà kẹta ń bí, ẹ káàbọ̀ sórí ètò náà. Oríṣiríṣi ìtàn àti orúkọ ni Ìlá Ọ̀rọ̀gún ṣe fún ìtẹ̀dó. Ẹ jẹ́ ká tún ṣe ìtẹ̀síwájú díẹ̀ sí i. Àwọn kan sọ wípé ìtẹ̀dó méjì ló ń jẹ́ Ìlá Ọ̀rọ̀gún. Nípa kíni? Nítorí kíni wọ́n ṣe sọ bẹ́ẹ̀? Nítorí ìṣẹ̀ṣe méjì tó ṣẹlẹ̀ nínú ilé ayé olùtẹ̀dó nígbà tí Fágbàmílà Ajagun ńlá ń palẹ̀mọ́ àti fi Ilé Ifẹ̀ sílẹ̀ láti lọ ṣe ìtẹ̀dó tirẹ̀. Bàbá rẹ̀ Odùduwà fún ní ìlàjì ohun ìní àti odù Ifá tó ṣe atọ́nà àkọsẹ̀jayé Fágbàmílà tó jẹ́ ọ̀sẹ́ méjì Ọ̀rọ̀mígún, tí ìtumọ̀ rẹ̀ jẹ́ ìtọ̀nà ayé mi lọ geere síwájú. Ìtọ̀nà ayé mi lọ geere síwájú. Ọ̀sẹ́ méjì tá à ń pè ní Ọ̀rọ̀mígún, ìtumọ̀ ẹ̀ ní ìtọ̀nà ayé mi lọ geere síwájú. Ìlàjì ni mo pín, Ọ̀rọ̀mígún ìlàjì ni wọ́n fún, ṣùgbọ́n ó wá di ọrọ̀ tó pọ̀ jaburata. Òun ni wọ́n wá ń pè ní àdàpè lónìí, tá a wá ń pè ní Ìlá Ọ̀rọ̀gún. Ṣé nǹkan tí mò ń sọ yẹn ṣó yé wa, àbí kí n tún fà á sẹ́yìn díẹ̀ kí n ṣàlàyé ẹ̀ fún wa? Bàbá Fágbàmílà Ajagun ńlá ó jẹ́ Odùduwà. Bàbá Odùduwà fún ọmọ yìí ní ìlàjì ohun àti odù Ifá kan. Ó fún ní ìlàjì ohun tó ní àti odù Ifá kan tó ṣe atọ́nà àkọsẹ̀jayé ẹ̀. Ṣe hàn pé tí wọ́n bá bímọ wọn ní kí wọ́n ṣe àkọsẹ̀jayé. Ifá àkọsẹ̀jayé yìí ni bàbá yìí fi kún ohun ìní ẹ̀ tó pín sí ìlàjì. Òun wá ni ó wá jẹ́ pé ọ̀sẹ̀ méjì àbáwọn náà ṣe ń pè ní Yorùbá, ọ̀sẹ̀ méjì àbí something like that ṣá. Ọ̀sẹ̀ méjì tó túmọ̀ sí Ọ̀rọ̀mígún. Ṣé àwọn tó bá da Ifá sílẹ̀ wọ́n á ní kinní kan ọ̀sẹ̀ méjì Ọ̀rọ̀mígún, ìyẹn ni
ìyẹn jẹ́ ní tán bá Ifá sílẹ̀. Tí a tún wá lè túmọ̀ ẹ̀ sí ìtọ̀nà ayé mi lọ geere síwájú. Ìlàjì ni mo pín, ọ̀rọ̀ mi gún, ìlàjì ni bàbá ẹ̀ fún, ló wá jẹ́ pé kí ọ̀rọ̀ ẹ̀ kó gún, kó kún, ó dúró ṣinṣinṣin. Ṣé Yorùbá náà ṣó yé wa lọ bẹ́ẹ̀? Òun ni àwa dà pé tí wọ́n wá yọ kúrò, tí wọ́n wá sọ di Ìlà Orogun. Ìlà mi jẹ́ ìlàjì, ìdásí méjì tí bàbá ọmọ fún ló wá jẹ́ ọ̀nà mi gún geere ló jẹ́ Orogun, ọ̀nà mi gún. Ṣó yé wa? Bí irú ìgbà tí wọ́n pé kí ni ìtumọ̀ yèyé ọlọ́mọ plenty? Àwọn èèyàn ni wọ́n fún mi ní yèyé ọlọ́mọ plenty. Yèyé ọlọ́mọ wẹ́wẹ́ ni wọ́n fún mi, ní àwọn tèmi ni wọ́n fún mi nígbà ìwáṣẹ̀. Ṣùgbọ́n nígbà tí àwọn èèyàn tó fẹ́ yí mi lọ́wọ́, tó fẹ́ sọ di nǹkan awo, tó di pé kọ́ máa sọ pé yèyé o ẹ fún wa lọ́mọ, torí pé wọ́n sọ pé yèyé ọlọ́mọ yọyọ. Wọ́n rò pé bóyá mo wà nínú ẹgbẹ́ kan tó ń fún wọn lọ́mọ, tó ń ṣe kinní kan. Olúwa Ọlọ́run ọba Elédùmarè lọ́ba tí fún ní ẹ̀dá ní ọwọ́. Àdúrà, ìwúre làwọn ènìyàn ń ṣe, ìtiraka làwọn ènìyàn ń ṣe. Mo wá yọ wẹ́wẹ́ yẹn kúrò, mo wá fi plenty sí lílùú òyìnbó. Bíi brọ́dà mi kan níbí ìbáyìí tó pe rẹ̀ ní Olúwọ̀lẹ́ntìn, Olúwọlé lórúkọ ẹ̀, ó wá sọ di Olúwọ̀lẹ́ntìn. Èmi wá fi sọ orúkọ tèmi náà di yèyé ọlọ́mọ plenty. Mo tọ́ yọ yèyé yẹn kúrò ń bẹ̀, torí nígbà tó ń rí yèyé wọ́n ní eléyìí ṣé kì í ṣe àwọn abòrìṣà yẹn ni ṣá, pé wọ́n ti nígbàgbọ́ wípé gbogbo ẹ̀ tó bá ti ń jẹ́ yèyé ni abòrìṣà. Yèyé dẹ̀ túmọ̀ sí ìyá ọlọ́mọ púpọ̀, màmá àgbà ni wọ́n ń pè ní yèyé. Ìyá àfin, ìyá àgbà, òun ni wọ́n ń pè ní yèyé, yàtọ̀ sí yèyé tó kún gbòòrò ń sìn yín. Mo wá lẹ plenty yẹn mọ́ lẹ́yìn láti jẹ́ pé kí àwọn ayé òye sọ mí ní orúkọ tí ẹlẹ́dàá mi ò sọ mí. Ẹ jẹ́ ká tún tẹ̀síwájú nípa ìtàn Ìlà Orogun. Odùduwà kò tilẹ̀ ní ọmọkùnrin kankan rárá. Wọ́n sọ pé Odùduwà ò ní ọmọkùnrin kan rárá. Wọ́n wá sọ wípé bàbá gba ọ̀dọ̀ onífá lọ. Onífá gbà á nímọ̀ràn ohun tí wọ́n lè ṣe láti ní àrólẹ́kùnrin. Ìtàn yìí tún tẹ̀síwájú. Bàbá gba ìmọ̀ràn Ifá. Elédùmarè sì fún bàbá ní ọmọkùnrin tí wọ́n sọ orúkọ rẹ̀ ní Ìfágbàmílà. Ifá has saved me. The deity has saved me. Ìfágbàmílà. Tó wá sí ìrántí wípé ó rúbọ kàǹkà sí Ifá kó tó di wípé aya Odùduwà fi inú ṣoyún, àti wípé inú Odùduwà dùn tó bẹ́ẹ̀ gẹ́ tó fi èyí gẹ́gẹ́ bí ìṣẹ́gun lórí àwọn ọ̀tá, tó já sí wípé èyí ló mú kí Odùduwà tún fi àfikún sí orúkọ ọmọkùnrin olóríire tí wọ́n bí fún yìí, Ọ̀rànmígún. My course is straightforward. Ní èdè tí Ìnàgó, èyí ni wọ́n gbé kẹ̀rẹ̀ sí, wọ́n gbé gègé sí agékù, àwa sọ di Ọ̀ràngún. Ọ̀rọ̀ ilé ayé mi ó gún régé, ọ̀rọ̀ ilé ayé gbogbo wa ló máa gún régé. Gbogbo tá a bá dáwọ́lé nílé ayé wa yóò máa gún régé ni.
A bí ọ̀dọ́kùnrin Fágbàmílà ní ọjọ́ inú òṣùpá tí a mọ̀ sí ọjọ́ ìlà ẹ̀yẹ̀fun, tó jẹ́ ìdí tí ìlà fi di ohun tí wọ́n fi lélẹ̀ nínú ìtàn àkọsílẹ̀ ìgbìmọ̀ ìjọba ní ọdún 1996 by Adébáyọ̀. Àwọn mìíràn tún ṣe àlàyé wípé nínú ìlà big ńlá nìyẹn o, tó ń pè ní ńlá big láti mú ìlà jáde, tó já sí wípé Fágbàmílà jogún gbogbo aya tí Odùduwà ní tí gbogbo wọn sì ń ṣe papọ̀ nínú àgbàlá bàbá Odùduwà. Àkọsílẹ̀ tí ọ̀gbẹ́ni Johnson tó ṣe nìyẹn ní 1973 August. Èyí náà tún fi mú tó tún fi yí àjápè èyí sí Ọ̀rànmígún ilé ìlà, Ọ̀rànmígún ilé ńlá, Ọ̀rànmígún ilé ńlá. Èyí ni ìtumọ̀ àjápè àkọlé orúkọ yìí, Ọ̀ràngún ilé ńlá. Ilé ńlá tí bàbá ní torí pé òun ní gbogbo ìyàwó, so gbogbo wọn pátápátá ló kó sínú ilé. Fágbàmílà ajagun ńlá jẹ́ akọni, alágbára àti ògbóǹtarìgì akọni jagunjagun. Fágbàmílà lọ síwájú ogun Olúgbọ́n, Àrẹ̀sà, Oníkòyí àti Olómù Apẹ̀rùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láti ran àbúrò rẹ̀ Ọ̀rànmíyàn tó jẹ́ àkọ́bí Aláàfin Ọ̀yọ́ láti ṣẹ́gun Ìbàròbá àti Nubs. Fágbàmílà jọ̀gá lórí igbó jagun ńlá ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà. Gẹ́gẹ́ bí àkọsílẹ̀ ìtàn àti ẹ̀rí, Fágbàmílà ajagun ńlá ó kú ṣùgbọ́n ó wọlẹ̀ lóòyẹ̀. Ó wọlẹ̀ lóòyẹ̀ ni o. That is the reason tó ṣe sọ pé àwọn Yorùbá wọ́n ní àwọn ọlọ́run tó pọ̀ kinní kan tó ń pè wọ́n ní òrìṣà. You see, nínú àwọn ìwádìí mi, gbogbo àwọn nǹkan tí àwọn èèyàn ń pè ní òrìṣà wọ̀nyí, ènìyàn ni wọ́n, jagunjagun ni wọ́n, alágbára ni wọ́n. Nígbà tí ṣe mọ̀ pé agbára máa ṣe alágbára bákan. Nígbà tí wọ́n bá lọ sí ojú ogun, tí àwọn akọni ìjọ́sí tí wọ́n bá lọ sí ojú ogun, tó bá di pé ilẹ̀ bẹ̀rẹ̀ sí ní pòyì, wọ́n á ní kàkà kílẹ̀ kú, ilẹ̀ máa ṣàní. Wọ́n á wá ṣe kíni? Wọ́n á wá wọlẹ̀ lóòyẹ̀. Àbí kó jẹ́ pé bíi ìtàn babaláwo òpó tí a sọ ní ọ̀sẹ̀ tó kọjá, ìtàn babaláwo òpó tó lọ sí Ìbàdàn tó lọ gbà wọ́n sílẹ̀. Ṣé mọ̀ pé babaláwo òpó láti Ilé-Ifẹ̀, òun ni à ń pè ní òpó tó wà ní Ìbàdàn títí di òní, ibi tí wọ́n rí mọ́ nìyẹn. Orúkọ yẹn ò dẹ̀ parẹ́ títí láéláé. Wọ́n wá máa ṣe kinní yẹn ní ìrántí. Òun ni àwọn èèyàn máa ń sọ wípé wọ́n wá yí padà, irú èmi ni Ṣàngó, Ọya, àwọn èèyàn bíi tèmi àti ti wọn nígbà ìwáṣẹ̀. Nǹkan kan ló bá nǹkan kan wá. Wọ́n ní Ṣàngó wọlẹ̀. Ṣé mọ̀ pé tó bá di tílẹ̀ bá ti bẹ̀rẹ̀ sí ní pòyì àwọn alágbára yìí, wọ́n ní kàkà kí ẹnìkan kó mú wọn, kó pa wọn, kó fi wọ́n ṣẹ̀sín, wọ́n á wá wọlẹ̀, wọ́n á wá di ohun ìrántí. Bí irú ẹ̀ ó pọ̀ káàkiri ìlú òyìnbó yìí, tẹ máa rí oríṣiríṣi ère.
máa rí oríṣiríṣi ère, ẹ máa rí oríṣiríṣi àwòrán. Fọ́tò àwòrán tẹ́ ń wò lójú kínní yìí, òun ni àwòrán Fágbàmílà. Jagunjagun ni. Tẹ́ bá dé Ilé Ifẹ̀, ẹ máa rí àwòrán Mọ́remí Àjàsorò. Ẹ máa rí nílẹ̀ Yorùbá, ẹ máa rí ti Ìyáàfin Ẹ̀fúnṣetán Aníwúrà. Àwọn wọ̀nyí, àwọn tó bá jẹ́ ògbóǹtarìgì ènìyàn, àwọn èèyàn wá ti bẹ̀rẹ̀ sí ní mọ èrè wọn nísìnyí bí wọ́n ṣe ń ṣe nílùú òyìnbó, tó jẹ́ pé wọ́n dẹ̀ máa ń ṣe ọdún fún wọn, máa ń fi ṣe ìrántí fún wọn. Ẹ má jẹ́ ká ta gbogbo nǹkan ìní tiwa nù. Ẹ jẹ́ ká tà á nù. Àwọn òyìnbó bọ́n ṣe wà níbí yìí, tó bá jẹ́ ẹnìkan tó ṣe gbòógì, wọ́n ní wọ́n ń ṣe ìrántí ọdún lágbájá, ọdún tàmẹ̀dù, nítorí ipa tó kó nínú ìlú. Ṣùgbọ́n tó bá ti ń ṣe lọ́dọ̀ tiwa, ẹ sọ di pé wọ́n ń bọ òrìṣà ni. All these things we call deities, they happen to be human beings before. And because they lay down their lives for one thing or àti kò yìnbó tàtàntò tó bọ̀, nítorí pé wọ́n fi ayé wọn sílẹ̀, wọ́n jọ̀wọ́ ẹ̀mí wọn pé àwọn fẹ́ gba ìlú àwọn là. Ẹlòmíì farí pé kàn fi òun rúbọ. Irú Mọ́remí Àjàsorò sìn, ọmọ ẹ̀kan ṣoṣo tó ní òun ló fi rúbọ fún ìsinmi ọkàn kóòtù káàárọ̀ oòjíire nígbà tí ogun yẹn bẹ̀rẹ̀. Ẹ wá sọ pé irú ẹni bẹ́ẹ̀ ká máa rántí ẹ̀. Nítòótọ́ àwọn ènìyàn wa ṣe rí, ọba kì í mẹ̀jẹ̀, iyì lọ́ba ń forí bíbẹ́ ṣe. Kọ́ máa sọ pé dáẹ́tì kan o, kinní kan o, wọ́n fẹ́ ṣe kinní kan o, wọ́n ní kán pa èèyàn. Ṣé rí, àwọn èèyàn wà nídìí kán máa tọ́jú àwọn ibi tí àwọn alágbára yẹn tí wọ́n wọlé sí, àwọn ni wọ́n ń béèrè fún gbogbo kinní, kì í ṣe ẹni yẹn ló ń béèrè fún ẹ̀jẹ̀. Àyàfi ẹni tó bá jẹ́ pé wọ́n pa ní ọ̀nà ẹ̀tọ́ tó gbá gégùn síbẹ̀. Ṣùgbọ́n tó bá ti bẹ̀ẹ́, tó ti rọ̀, tó ti tù ú, ó lè ní ọdọọdún o, kó máa gbé èkuru o, kó máa wọ́n sílùú o, kó jẹ́ máa wọ́n lù o. Ó lè ní kó máa bomi sílẹ̀, ó lè ní kinní kan, ṣùgbọ́n ibi tó bá wọlé sí yẹn làwọn èèyàn náà máa sọ di wọ́n sọ di ìkà. Nǹkan tó pọ̀ jù nínú nǹkan Yorùbá nìyẹn, ìkà ló pọ̀ jù, tó fi jẹ́ pé wọ́n máa ń dédé fi àwọn èèyàn rúbọ. Iyì lọ́ba ń forí bíbẹ́ ṣe, ọba kan kì í mẹ̀jẹ̀. Àwọn wọ́n fẹ́ ṣe orò kan léni o, kí ọmọdé má jáde o, kí àgbà má jáde o, wọ́n máa fi wọ́n rúbọ. Àwọn tí wọ́n wà níbẹ̀ gangan, they are the evil ones. All these deities, if you ask them, if you appease them, all these old warriors that they killed unjustly and they cursed the land, is what is causing problem. But once you appease them, you ask them for forgiveness, that it was an intentional thing, even if it is you did it deliberately, but you say that it's an intentional, and then you appease, and then you plead your cause and things like this and like that with the spirits. But instead of these people that are in charge of appeasing these old warriors, they will not, because they are so wicked. They will continue using human being as sacrifice. Which it should not be so. I'm completely against it. But I'm letting us know now that
My uncle that passed away few years ago, he died as a Muslim. He was a king, but he died as a Muslim. And right from onset, before the initiation, before giving him the crown, before taking him inside to tell him the do's and don'ts, because people are asking, kí ni nǹkan tí wọ́n ṣe ní ìpèbí? Ìpèbí means tó bá múyàn wọnú ilé, it's like going on retreat. Wọ́n á mú sínú ilé, nǹkan tí wọ́n pè ní ìpèbí nìyẹn. Wọ́n á sọ nǹkan, wọ́n á fi àwọn àṣírí nǹkan hàn ẹ́. It's just like when we have new government. The new government will take over the old file. We go in, there is always a special meeting room, special meeting room where things are kept. This new president or governor will go in there and study everything that has been happening, that has happened before he's coming in, which is exactly what happened when they said somebody is in Ikpebi. Ikpebi is not where they kill people every day. My uncle died, Olojodu Fojodu died few years ago. You can go to my page, you will see his picture there, because it really pained me. I was in Nigeria, he died 2 years ago. I was in Nigeria, I was mourning. I went to do the burial of my late husband, and I did not go to visit him. That was what pained me most, because he was calling me Omotadeshe, ṣó ní jẹ́ kí n rí ẹ, ṣó tiẹ̀ ní wá sílé kó tiẹ̀ jẹ́ kí n tiẹ̀ rí ẹ ní. Mo ní ẹ má worry, màá wá sílé summer, because he was really downcasted that my husband died, and he was asking me to come to the palace. And I said, Uncle, don't ẹ má worry, kábíyèsí, màá wá tó bá di summer. Lọ́wọ́lọ́wọ́ tí mo, I just want to keep away from family. I'm in a church. Church ọ̀hún ni wọ́n wá mú náà wá yípo mọ́ mi lọ́wọ́ ń sìn. Ṣùgbọ́n fa gbogbo ẹ̀ sílẹ̀ fọlọ́run. My uncle died as a Muslim. He was a king, yes, but he died as a Muslim and was buried as a Muslim. The only thing is there was no traditional rites, no blocking things, no doing anything. The Muslim, the clerics, they gave him his last bath, wrap him up, prayed on him, and buried him. Nothing was removed from his body. The only thing is no burial ceremony, no noise. The whole environment was just quiet. Same thing happened to my father's Idowu in Nisheri Olofin when he died. He was buried as a Muslim. We are from a royal family, and we cannot run away from it. We cannot give it out, because it's our inheritance. Ogun wa ni, a lè sọnù. Nígbà tí wọ́n sùn, my daddy happened to be Kehinde, my uncle that passed away 11 years ago was his Idowu. So when he passed away, he was Adimula Olofin, Adimula of Isheri Olofin, Batula. When he passed away, he was buried. I saw him. He came here. He said, Omotadeshe, they are going to call you, or you call them, that this so and so and so and so and so and so to so place, they will see. When they said they were going to make noise and everything, you know, he seized everything spiritually. Nothing was able to move in Isheri Olofin. You can go there and investigate.
lu ìlú fúnra rẹ̀, ìlú àwọn àgbà ó lọ lù fúnra rẹ̀. Bí mo ṣe rí mo ní bàbá kí ló dé? Ó ní lọ sọ fún wọn wípé nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí ibi báyìí 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 ló wà. Mo dẹ̀ pélé, mo ní kí ló ṣẹlẹ̀, mo ní bàbá ti sùn, wọ́n ní kí ló dé, mo ní wọ́n ní nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí 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 ibi báyìí báyìí fi pamọ́ sí. They went there, wọ́n rí gbogbo nǹkan tí wọ́n sọ, wọ́n dẹ̀ ṣe kí ni, wọ́n dẹ̀ jọ wọn fún kí ni, fún àwọn clerics, àwọn àfáà wẹ̀ wọ́n ṣe kí ni, wọ́n dẹ̀ sí wọn. The same thing happened to my uncle, my other uncle, the olójòdú of Òjòdú. Ọbátúlà ló ń jọba ní Ìṣẹ̀rẹ̀ Ọlọ́fin, Ọbátúlà ló ń jọba ní Òjòdú, Ọbátúlà ló ń jọba ní Ìṣẹ̀rẹ̀ Òkè. So I'm not a non-entity. So tó bá sọ pé wọ́n wà ní ìpèbí, wọ́n wà nínú ilé just to teach them, to nurture them, to show them things, to explain things to them. Àwọn èèyàn náà ṣàfẹ́ jọba lé lórí. So báyìí wọ́n sọ pé wọ́n ní wọ́n gé ọkàn ọba, sọ pé wọ́n gé apá ọba, wọ́n ní wọ́n fún wọn jẹ. Were you there or just what you were told? May God have mercy on each and every one of us. Tẹnu akátá bá tiẹ̀ ń léwó, ẹnu adìyẹ kọ́ ló yẹ ká ti gbọ́. Ǹjẹ́ yìí mọ̀ nǹkan táwọn òyìnbó wọ̀nyí gangan tí wọ́n ń ṣe nínú ilé, tó ń ṣe lẹ́yìn kùlé ọ̀rọ̀ yàrá wọn? Àwọn tó gbé ẹ̀sìn àjòjì tó gbé wá fún wa, tó jẹ́ pé òun la gbé lórí la wà mórí. Tó bá dalẹ́ mú padà bọ̀ lórí ọ̀rọ̀ kòró tó wà ń ta, tẹ bá mọ bínú ṣe ń bí òyìnbó sí pé kò sí dúdú tó kú, kò sí ọ̀pọ̀ dúdú tó kú lórí wàhálà tó ṣẹlẹ̀ yìí, ara ta wọ́n fò. A máa bá yẹn sọ. Gẹ́gẹ́ bí ìtàn àkọsílẹ̀, ìtàn àti ẹ̀rí, Fágbàmílà Àjàgúnlá ó kú ṣùgbọ́n ó wọlẹ̀ lóye ni. Òun ló bá gbogbo àlàyé àtótónu tí mo ti ń ṣe nípa àlàyé sẹ́yìn wá. Láti fi ìdí ìtàn yìí mọ́lẹ̀, láti fi múlẹ̀ ló fi di ohun tí à ń pè ní ẹbọra ńlá. Nítorí pé ó wọlẹ̀, òun náà ṣe ń pè ní ẹbọra ńlá tó wà ní agboolé olóyè Abódiyọ̀. Ó wà ń bẹ̀ ibi tó wọlẹ̀ sí. Ṣé àwọn pé tó bá wọlẹ̀, àpábí tó wọlẹ̀ sí, ṣé àwọn pé àwọn alágbára kan wọ́n máa súré lọ síbẹ̀, ẹlòmíà lọ bu yẹpẹ bẹ̀, wọ́n á fi ṣàgbára, wọ́n mọ bó ṣe máa lò ó. Má ṣe. Ilé náà ibi tó wọlẹ̀ sí, òun ló wà lágboolé olóyè Abódiyọ̀ ti Ìlá Ọ̀rọ̀gún. Wọ́n sì ní ìgbàgbọ́ wípé ẹ̀mí ẹ̀ ló wà níbẹ̀. Wọ́n ní ìgbàgbọ́ wípé ẹ̀mí ẹ̀ ó sì wà níbẹ̀, nítorí pé ní gbogbo ìgbà tí wọ́n bá gbàbẹ̀ kọjá, àmì ara ṣe kí ni, ó máa ń sọ wọ́n. Ọ̀kan nínú àwọn ọmọkùnrin Fágbàmílà ó wá gorí àpèrè. Àmọ̀tágẹ́sì lo ìgbà díẹ̀, ó lo ìgbà díẹ̀, Àmọ̀tágẹ́sì lórúkọ ẹ̀, ó wá lo ìgbà díẹ̀ lórí àpèrè ní igbó Àjàgúnlá. Àmọ̀tágẹ́sì àti gbogbo àwọn ẹbí àti ẹrú tẹ̀síwájú. Wọ́n sì ìgbà díẹ̀ ló lò níbẹ̀ yẹn o, so ó wá tẹ̀síwájú. Wọ́n wá tẹ ìlú Ìlá Yàrá, wọ́n tẹ̀bẹ̀ náà dó. Ìtàn yìí gùn gan,
ogun tá bá ní ká máa mú ní kọ̀ọ̀kan a lè má parí ẹ̀ lọ́dún kan. Lẹ́yìn Àmọ̀tágẹ́sì, Ọ̀ràngún Ògboyè ó gorí àpèrè bàbá rẹ̀, Ọ̀ràngún Àmọ̀tágẹ́sì. Ọ̀ràngún Òboyin rọ́pò Ọ̀ràngún Ògboyè. Ṣé ẹ̀ ń tẹ̀lé mi? Lẹ́yìn tí Ọ̀ràngún Òboyin pa ipò dà, ní rògbòdìyàn bá bẹ́ sílẹ̀ lórí pé ta ni yóò di olùdarí láàrin Akìmọ̀ tó jẹ́ bàbá Òkè Ìlà Ọ̀ràngún àti àbílẹ̀ rẹ̀ tí ń jẹ́ Olúòkun tó wá di olùdarí Ọ̀ràngún Àrútú ní Ìlà Màgbọ́n tó wá di ohun ìparun Ìlà Yàrá. Nígbà tó parun tán ló di Ìlà Yàrá. Nígbà tí Ọ̀ràngún Àrútú fi Ìlà Yàrá sílẹ̀, Ifá ti sọ̀rọ̀ wípé ìwàsókè ti ọ̀pá òréré tí wọ́n gbé ṣẹ̀rí pé ó gbé ọ̀pá kan dá nínú kinní tẹ̀ ń wò yẹn, ó wá gbé lọ sí ibùdó tuntun. Ọ̀pá yìí gbọ́dọ̀ kanlẹ̀. Ọ̀pá tí wọ́n gbé dání yẹn kò gbọ́dọ̀ kanlẹ̀ títí tí wọ́n máa fi dé ìgbèríko tí wọ́n bá rí pé ó tẹ́jú láti tẹ̀dó títí láéláé. Ọ̀pá wà lọ́wọ́ ẹ̀ yẹn ní kò gbọ́dọ̀ kanlẹ̀ o títí tó máa fi dé ibi tí ilẹ̀ bá ti tẹ́jú dáadáa. Yẹn ni Ifá tí wọ́n dá fún wọn. Ifá ló sọ̀rọ̀ bẹ́ẹ̀ wípé ó sọ fún ìwàsókè, ọ̀pá tó wà lọ́wọ́ yín yìí o kò gbọ́dọ̀ kanlẹ̀ o àfi tẹ́ ẹ bá ti débi tílẹ̀ ti tẹ́jú dáadáa, ìgbà náà ni ọ̀pá yìí ló gbọ́dọ̀ kanlẹ̀. Lójijì ni àbúrò Adégbùjì Olúòkun, ọmọ Olúòkun, tó gba ọ̀pá òréré dání láì ṣe àfiyèsí ju ọ̀pá òréré sílẹ̀ nígbà tí ìtọ̀ mu. Nígbà ṣàwọn pé títọ̀ bá ti múyàn kò sí mọ́tò gba ẹ̀ǹdì ó sọ pé ó fẹ́ mú nọ́mbà. Títọ̀ bá ti múyàn kò sí ni, orun nígbà tọwọ́ ọmọdé ni. Ìtọ̀ yẹn mú lákọlákọ torí pé wọ́n ti rin òun ló dẹ̀ gbọ́pàá dání. Ní ó bá ṣe kí ni ló bá fi ọ̀pá ló bá jù sílẹ̀ jàre. Ṣùgbọ́n kò sẹ́ni tó ṣàkíyèsí, kò sẹ́ni tó rí rárá ní gbogbo ìrìn àjò yẹn wípé ọ̀gbẹ́ni wọ́n ní kí ọ̀pá yìí má kanlẹ̀, òun ló dẹ̀ ti jù sílẹ̀ yìí, kí la máa ṣe ká pé bàbá ká ṣàlàyé fún bàbá wípé a ti dópin ìrìn àjò, ọ̀pá ti kanlẹ̀ o. Kò sọ nǹkan kan, ló bá tún bẹ̀rẹ̀ ló gbé ọ̀pá lọ́ ṣà ń lọ. Níbi tí wọ́n bá ìgbà tó wá rí débi tí wọ́n rí pé ilẹ̀ ti tẹ́jú, àyè gbà ó gbolẹ̀ ó gbọ̀lẹ̀, wọ́n bá ṣe kí ni, wọ́n bá ní ó yá kán gbé ọ̀pá sílẹ̀. Bọ́n ṣe gbé ọ̀pá sílẹ̀ lóríṣiríṣi nǹkan bá bẹ̀rẹ̀. Àwọn ekòló ilẹ̀ ni wọ́n bá dìde ogun sí wọn ní Ìlà Mẹ́gbọ́n. Ara fún wọn wípé nǹkan kan ò jọ ara wọn báyìí o. Ó wá bèèrè lọ́wọ́ Adégbèjì pé ó wá jẹ́wọ́ ohun tó ti ṣẹlẹ̀ nígbà táwọn ń bọ̀ lọ́nà. Ifá ti tan ìmọ́lẹ̀ wípé ọ̀pá yìí kò gbọ́dọ̀ kanlẹ̀.
kí wá ló fa ti ekòló níbi táwọn ṣe gbé ọ̀pá yìí sílẹ̀ sí. Ló bá wá ṣàlàyé pé ìgbà títọ̀ mú un dé ojú gógó àwọn máa gbé ọ̀pá sílẹ̀ tó òun bá òun kàn dẹ̀ tọ̀ ní o, kò dẹ̀ sẹ́ni kankan tó dẹ̀ rí òun kàn dẹ̀ gbé ìdí ẹ̀ kalẹ̀ lásán ni o, òun dẹ̀ kàn ṣe kinní kan ni o. Nǹkan tó fa ogun ekòló lẹ̀ nìyẹn. Wọ́n bá fi àgbègbè yẹn sílẹ̀, wọ́n bá tún tẹ̀síwájú. Àárẹ̀ ọkàn ó mú wọn, gbogbo ẹ̀ ṣàṣẹlẹ̀ ni Arógun Olókun ló bá pàṣẹ wípé kí ilẹ̀ lanu ó sì parẹ́ mọ́lẹ̀. Ṣé tó rí pé ọ̀nà dá jagunjagun kan tún nìyẹn tó tún ti parẹ́ mọ́lẹ̀. Àti gbogbo àwọn olórí àti bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ àti gbogbo àwọn tí wọ́n jọ ń lọ ní gbogbo wọn bá ṣe kí ni wọ́n bá ṣe pín ṣara sílẹ̀. Ní ọ̀gangan ibi tí ìṣẹ̀lẹ̀ àgbàyanu yìí ti ṣẹlẹ̀ là ń pè ní Párá Òkè títí dèní yìí. Gbogbo àwọn wọ́n dẹ̀ sọ gbogbo àwọn tó wà lágbègbè yẹn wọ́n dẹ̀ sọ di ojúbọ fún Arútù. Ṣé àwọn pé mo sọ wípé tó fi wà títí dèní yìí tẹ́ bá dé Ìlá Ọ̀rọ̀gún ẹ sọ pé kán mú yín lọ sí Párá Òkè, wọ́n á mú yín débẹ̀. Gbogbo ìtàn tí mo bá ń sọ mo máa ń ṣe atótónu ẹ̀ dáadáa. Mo máa ń bèrè ó gbọ́dọ̀ ní ibi tí àpẹẹrẹ yẹn máa wà, gẹ́gẹ́ bí mo ṣe sọ ti bàbá Òpó Abuké Òpó tó lọ gba àwọn ti Ìbàdàn sílẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá. Ó wà ní ìlú Ìbàdàn títí di òní tí wọ́n ń pè ní Òpó. Ìṣẹ̀lẹ̀ tó di ìtàn ńlá yìí ló jẹ́ kí Adégbìyí di olùdarí Ọ̀rọ̀gún Igbóníbi. Ibẹ̀ náà ló wà títí di èní yìí. Ṣe rí wípé àrọ́bá òun ni bàbá ìtàn. Gbogbo àwọn tá a máa ń sọ pé tó sọ pé abòrìṣà ni wọ́n a ṣe mọ̀ pé àwọn èèyàn wa láti fi ẹ̀mí ìmoore hàn sí àwọn jagunjagun àtijọ́. Ẹ ṣé bàbá mi tẹ love yẹn fún mi, Ọlọ́run bá mi nífẹ̀ẹ́ yín, bá dẹ̀ pé sìstá mi náà ni Ọlọ́run bá mi ìfẹ́ sí yín. Àwọn ṣe mọ̀ pé gbogbo nǹkan tí Yorùbá bá ti ń ṣe a máa ń fàmì fàágùn sí. A dẹ̀ máa ń ṣe kí ni a máa ń ṣe ní àṣejù tí a máa ń pè ní bàbá àṣetẹ́, aláṣejù bàbá àṣetẹ́, ànítí ní àṣẹ Ìdùmarè. Tó bá jẹ́ pé ìtọ́mọ lórúkọ yìí náà la fẹ́ ṣe, a máa fi lé pọtí, a máa fọ̀nà roka ni. Tó bá jẹ́ pé ọjọ́ ìbí yìí náà ni ó ti ṣẹlẹ̀. Ẹlòmíì gan-an ó ń ṣe ọjọ́ ìbí ọmọ ọdún, ìyá àti bàbá àti gbogbo àwọn ọ̀rẹ́ wọn máa lọ mú gèlè lóríṣiríṣi ni. Nítorí pé wọ́n fẹ́ máa fi ìmoore hàn. Wọ́n wá ṣe kí ni kí orúkọ ẹni yẹn kó má bàa parun. Excuse me. Wọ́n wá dá ibẹ̀ sí. Wọ́n wá sọ di ojúbọ. Ojúbọ jẹ́ ibi tó máa sọ pé wọ́n ti máa lọ ṣàdúrà, tó sì máa lọ wúre. Tó bá yẹ pé ẹni tó yẹ pé ó wọlẹ̀ tí wọ́n pa àbí tí ẹni tí wọ́n lépa láì jẹ́ pé òun ló ṣe ẹ̀ṣẹ̀, wọ́n wá sọ ibẹ̀ di ibi tí àwọn èèyàn máa ti máa lọ láti máa lọ sọ pé kí ni wọ́n lọ ń bá kí náà pè ní spirit ìpà ẹjọ́ kí náà pè ní spirit ní Yorùbá ọ̀tá ló wà pẹ̀lú ẹ̀jẹ̀ bá mi táìpù kí náà pè ní spirit ìsìnkú ọ̀run.
wọ́n lọ́wọ́n fẹ́ lọ gba agbára lọ́dọ̀ ìsìnkú ọ̀run. Ṣé mọ̀ pé tí ènìyàn gan bá kú, èmi nísìnyí nígbà tí mo lọ sílé ní December, nígbà tí mo lọ ṣèyàwó fún ọmọ mi, nígbà tí mo ṣe gbogbo yẹn tán, mo lọ sí ibi tí a sin ìyá mi sí. Mo lọ ṣe kí ni? Mo lọ kí, mo lọ ṣàdúrà ń bẹ̀. Mo gbómi dání, mo wọ́n omi sí orí kí náà ti ń pè, orí sàárè yẹn, mo wọ́n mi sí, ṣe bẹ̀ dáadáa. Mo ya fọ́tò ẹ̀, mo ṣe fídíò ẹ̀ náà tí mo gbé sórí kíní. So nǹkan táwọn ọ̀pọ̀ ènìyàn tí wọ́n ń ṣe nígbà yẹn nìyẹn, tó wá sọ wọ́n di òrìṣà àkúnlẹ̀bọ. Ṣàngó, Ọya, Ọ̀ṣun, Ògún, and so on and so forth. Ènìyàn bíi tèmi àti yín ni wọ́n, ipa tí wọ́n kó nínú ilé ayé àwọn ènìyàn nígbà ìwáṣẹ̀ yẹn ló mú wọn tí wọ́n fi wọlẹ̀ síbẹ̀. Ẹ mọ̀ pé tí agbára bá pọ̀ jù, agbára máa ń mi alágbára. Àbí tó bá rí pé ilẹ̀ ń pò yìí, tó bá rí pé ọwọ́ pálábá fẹ́ ségi, á wá jọ ẹ̀mí ẹ̀ fún gbogbo aráàlú, á fẹ̀mí ara ẹ̀ rúbọ, á wá wọlé síbẹ̀ láti gba àwọn aráàlú ẹ̀ yẹn, láti gbà wọ́n là, láti tú wọn sílẹ̀ nínú ogun ẹrú àbí nǹkan bẹ́ẹ̀ yẹn. Ṣóyé wa? So nǹkan tí ó ń ṣẹlẹ̀ gangan òun nìyẹn. Ogójì ọdún ó lé nìyí tí ìyá mi tó ti fi ayé sílẹ̀. Àwa ṣe remembrance. Èmi ò tí ì dé Nàìjíríà ń gbà yẹn because of flight. Mo lọ click on the wrong thing, so my date of flight was not in accordance with the date I set fún àdúrà fìdáù tá fẹ́ ṣe. So gbà tí wọ́n tèmi dé Nàìjíríà, mo lọ síbẹ̀. So òun ni àwọn Yorùbá máa wá ń ṣe nísìnyí, ṣùgbọ́n wọ́n á wá kóríṣiríṣi nǹkan ẹlòmíràn sọ di nǹkan bí tó máa ta epo sí, tó máa ta, torí pé ẹni yẹn ó fi ara ẹ̀ rúbọ ni. Ṣóyé yín? Wọ́n á lọ síbẹ̀, wọ́n á máa lọ ṣàdúrà, wọ́n á máa ṣe kinní kan, wọ́n á máa lọ ṣe kinní kan. Ṣé nǹkan tí mò ń sọ ṣó ń yé wa? Ìtàn Yorùbá, ìtàn àwọn jagunjagun Yorùbá, wọ́n jà, wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà tó jẹ́ pé good yá tí bàbá Ìbàdàn sọ di ọ̀sẹ̀, àbí bàbá Òkè tó sọ di ọ̀sẹ̀ gudu, òyìnbó òun sọ ṣe gudu, ó sọ gudugudu méje yàyà mẹ́fà, ó lóun ṣe gudugudu méje yàyà mẹ́fà. Ṣètò ìṣẹ́rí ọ̀nà tó gbégbà nígbà tó òyìnbó sọ pé good oh yá. Ó ló sọ pé òun ṣe gudugudu méje yàyà mẹ́fà. Understanding of things. Àgbọ́yé. Ìtàn kan tó ń bọ̀ láìpẹ́ yẹn títí oṣù tó ń bọ̀ nípa ọba ni tó fi òyìnbó I want iná yáyàyá, I want omi yínyìnyín in my town. Èmi ni tí ní tòótọ́ Ọmọ́tádé ṣe Ọbàtálá. Ìtàn náà kò ní jù báyìí lọ lónìí. Mo dẹ̀ nígbàgbọ́ wípé a rí ọgbọ́n kan tàbí méjì kọ́ nínú ìtàn Ìlá Orogun. Ṣé ẹ mọ̀ wípé oríṣiríṣi èèyàn bíi mélòó kan ló ṣe kíni, ló wọlẹ̀ lóyè. Ó wọlẹ̀ lóyè
yẹ láti ó jọ̀wọ́ ẹ̀mí ara ẹ̀ láti ṣe kíni láti gbẹ̀mí gbogbo àwọn tó ń kó lọ sójú ogun, gbogbo àwọn tó ń kó lọ síbi ìtẹ̀dó láti gbà wọ́n là. Bí ìlú Ìlá Ọ̀rọ̀gún ó ṣe jẹ́ orúkọ tó fà á, bí orúkọ ṣe bẹ̀rẹ̀ ìpín tí bàbá ẹ̀ fún àti ifá tí wọ́n dá fún ní gbogbo ẹ̀ ní ó papọ̀ tí gbogbo ẹ̀ fi wá di Ìlá Ọ̀rọ̀gún. Ìlàjì ni mo gbà, ìlàjì ni bàbá mi fún mi, ṣùgbọ́n ọ̀rọ̀ mi ogun déédéé. Gbogbo wa pátápátá ọ̀rọ̀ wa a máa gún, àní báráyé fọwọ́ tí àní tẹ́jú ilẹ̀ mọ́. Èyí ni òpin àrọ́bá ní bàbá ìtàn tòní. Èyí ni ènìyàn ti cut off. Èyí ni òpin àrọ́bá ní bàbá ìtàn tòní. Èyí tó kù ó tún di bóyá ọjọ́ àìkú, ọjọ́ Sunday àbí ọ̀sẹ̀ tó ń bọ̀. Inú ọ̀sẹ̀ yìí náà, nítorí pé nǹkan mẹ́ta, ìtàn méjì la fẹ́ sọ, àti nípa ìkẹta ló jẹ́ nípa ìlera. Ìlera lògùn ọrọ̀, ìyẹn sì máa wáyé lálẹ́ yìí, torí pé a gbọ́dọ̀ sọ̀rọ̀ nípa àjàkálẹ̀ àrùn tó ń bá wọn jà. Àwa kọ́ ló ń bá jà, àwọn ló ń bá jà, nítorí pé kí ni, this corona something was a man-made. They manufactured it, tried it, and then it boomeranged. Now, a máa ṣàlàyé gbogbo ẹ̀ fúnra wa tó bá di ìrọ̀lẹ́. Gbogbo ìgbésẹ̀ tí àwọn ẹni bí wọ̀nyí tí wọ́n ti gbé lórí pé kí ló dé tí àwa aláwọ̀ dúdú tí kinní yìí tí kò ṣe ràn wá. Ìgbòdẹ̀ ní jẹ́ tiwa láṣẹ Ìdùmarè. Èmi ni tiyín ní tòótọ́, Ọmọ́tádéṣe Ọbátúlá láti Ìṣẹ̀rẹ̀ Ọlọ́fin. Ire o, ire kàǹkà, ire kàbìtì. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá. Àti fi òpin àròsọ ìtàn àti fi síbẹ̀ yẹn. Jẹ́ kí n dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ bá mi wà lórí ìkànnì. Ẹ ṣeun, mo dúpẹ́. Adéọlá Adéyẹmí Akínsànyà Tèmilolúwa lórí device ti bẹ̀rẹ̀ lórí tẹlifóònù tó wà ń bẹ̀ yẹn. Pẹ̀lú eléyìí, Olúwadárasími Tèmídayọ̀ O Emmanuel, Màámi Jésù Ọba Junaid, mo appreciate yín, my brother. Wow. Superior Evangelist Ebenezer, naughty one. God bless you, darling. Elizabeth Adelaja, ẹ ṣeun. Love Fiti. Okay. God bless you, bàbá mi. Ènìyàn mi pàkìtìpàkìtì Kọ́lá Wọlé Àdìgún. Àwọn àgbà Yorùbá nìyẹn. Ẹ ṣé bàbá mi. God bless you. Dele Michael, I appreciate you. Prophet David Babatunde Efrata. Sherry, wọ́n purọ́ níyì, ẹ̀tẹ́ ló mú wá. Ẹni tó bá dẹ̀ sọ pé ẹlẹ́rìí ń wà ní Sókótó wà ní Fàǹṣà, ohun tọrọ ẹ̀jẹ̀ ni. Sherry, nígbà tí ní ọdún tó kọjá, mi ò rántí déètì yẹn, but mo mọ̀ pé a wà ní inú àdúrà ọlọ́jọ́ méje àbí 1 ní ọ̀gbẹ́ni David Babatunde Efrata Ọmọtúndé ló sọ pé àjàkálẹ̀ àrùn kan ń bọ̀ láti ìlú àwọn ẹni lásán yìí, wípé tó bá gbéra ń bẹ̀, gbogbo àgbáyé ló máa kàn. Jẹ́jẹ́ mi ni mo ń lọ, ó máa kàn. Ṣùgbọ́n àwọn tí Ọlọ́run fẹ́ yóò yọ nínú ewu gbogbo. Àjàkálẹ̀ náà nìyí. Ara wa ń ta wọ́n wípé kí ló dé tí àwa dúdú tí wọ́n rò pé bóyá ó máa kú jù. Kábíyèsí Ọlọ́run ọba Elédùmarè. Gbogbo ẹni bá sọ pé a máa kú, òun ló máa kú. Ara ń ta àwọn èèyàn gidi wípé ohun tó rò pé ó fẹ́ ṣẹlẹ̀ kò ṣẹlẹ̀, nítorí pé àwa ní Olúwa, adẹ̀ní kíni aléwé àlégbò. We are going to discuss about this coronavirus, which is their own portion.
We are going to discuss. I'm going to update us on it. I'm not going to type it. I'm going to come on live. We are going to discuss it about 30 to 40 minutes maximum. I've already finished the time frame given to me by my family. It's already 1 hour 30 minutes. God bless you. Ire kabiti. Ó dìgbà.